ọkàn ààrẹ ilé kan bẹ́ẹ̀ lọ́nà jìjì sáyé ẹ̀ṣẹ̀ ilé sáyidá kò lè dé tani tó fẹ́ sí mi níbẹ̀ dúró rọ̀jì dúró má ṣe kún dúró rọ̀jì dúró má ṣe kún ìwọ kan ń gbọ́ mi òun kùn má kùn rárá kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò ní òpin ìṣòro tó ń là kọjá yẹn ó máa borí ẹ̀ sọ pé máa borí ogun ayé ò ní borí mi dúró ṣàrọ̀ jù má ṣe kún bí ẹ̀gún bá wà lọ́nà rẹ̀ rántí oríta fẹ́gun dé ìbànújẹ́ bó ọkàn rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ f'Olùgbàlà dúró rọ̀jì dúró má ṣe kún ọ̀rẹ́ mi dúró rọ̀jì dúró má ṣe kún dúró ṣàrọ̀ tí má ṣe kún. Owó kan ṣiṣẹ́ Ọlọ́run ó ti sú ẹ ó dáwọn èèyàn appreciate ó ní gbogbo tó ń ṣe gan ò yọ torí náà ò ṣe mọ́ ó lè sọ pé ò ṣe mọ́ ó lè sọ pé ò ṣe mọ́ torí pé ẹni tó ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́ afẹ́ tó bá forí tì tó kù láwọn gbàlà má gbọ̀jẹ̀gẹ̀ fún Sàtánì Ọlọ́run ni ọba ẹlẹ́san ó lóun ò kì í ṣaláìṣòdodo láti gbàgbé iṣẹ́ rere tó ṣe Ọlọ́run ló máa san fún ẹ kì í ṣe ènìyàn látòrí pé àwọn èèyàn appreciate ẹ wá ló ṣiṣẹ́ fọlọ́run kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o tẹ̀síwájú ó ní máa ṣiṣẹ́ lọ́ máa ṣèrò pé a kò gbàdúrà ẹ̀dùn rẹ̀ ọjọ́ ìsinmi ń bọ̀ kankan ọ̀rẹ́ mi ṣàròjù máa ṣe kún pariwo dúró rọ̀jì dúró máa ṣe kún dúró rọ̀jì dúró máa ṣe kún dúró ṣàròjù máa ṣe kún bọ̀rẹ́ mi ọjọ́ ìsinmi bọ̀ kankan bẹ́ẹ̀ ni Jésù ní mò ń bọ̀ kankan ó ní èrè mi ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù bí iṣẹ́ rẹ̀ yóò ti rí rántí pé gbogbo iṣẹ́ tó ń ṣe ó ṣe dànù rárá àṣepamọ́ ló wà àṣegbé kan sí Ọlọ́run sọ pé a ò ní ṣe aláìfarahàn níwájú tẹ̀ ìdájọ́ láti jíyìn ohun tá a ṣe inú ara ìbá ṣe rere ìbá ṣe búburú ọjọ́ ìjíyìn bọ̀ kò dẹ̀ pẹ́ mọ́ rárá torí náà má gbọ̀jẹ̀gẹ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí ò ń ṣe fún Ọlọ́run nínú ilé ẹ̀ yóò sì dára fún èmi àti ẹ lórúkọ Jésù àmín.